Ọ̀dà ẹ̀ka san ọ̀rọ̀ dáàdì wa ń bí báyìí. Ìkànnì Akéde Yorùbá TV News ló wà pẹ̀lú yín lọ́sàn-án yìí. A wá ṣe àbẹ̀wò sí yín gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ abínibí nílẹ̀ Yorùbá. A wá ní ká ṣe àbẹ̀wò sí yín níbí báyìí. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé tí wọ́n wò wá. Ọ̀gbẹ́ni Ògúnníyì Sàràfàdín tí ẹ yan iṣẹ́ àgbẹ̀dẹ láàyò. Ṣé a ní àwọn ìbéèrè kan sí méjì tí a fẹ́ béèrè nípa àwọn iṣẹ́ yìí pẹ̀lú bó ṣe jásí pé ó jẹ́ àwọn iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá láàrin yìí. Ẹ dákun àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yìí ṣe lè sọ fún wa ibi tí iṣẹ́ àgbẹ̀dẹ gangan tó ti kọ́ bẹ̀rẹ̀ pàtó nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ó mọ ìtàn nípa rẹ̀. Iṣẹ́ àgbẹ̀dẹ pé ìkànnì ìbẹ̀rẹ̀ lè Yorùbá gbogbo iṣẹ́ àbáláyé ní iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́. Iṣẹ́ ànábì Ọlọ́run ànábì Dáúdà ọ̀gá alágbẹ̀dẹ àkọ́kọ́. Pé ànábì Dáúdà táwọn lágbẹ̀dẹ àkọ́kọ́ ẹ ṣe ẹ̀sùn ọ̀lẹ́yìn jogún bá ẹ ṣe. Ṣùgbọ́n bó ṣe wà báyìí nílẹ̀ Yorùbá àwọn bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n gbàgbọ́ nípa òrìṣà kan tí ó jẹ́ pé ó ní alágbẹ̀dẹ tí ó ní í ṣe pẹ̀lú nǹkan bí irin ẹ ṣe lè ṣe àlàyé fún wa nípa òrìṣà náà. Yorùbá náà ló fẹ́ àwọn gbogbo ayé mọ̀ sí Ògún náà ni wọ́n pè ní Ògún. Òní wọ́n ń pè ní Ògún. Ẹ ṣe Ògún ẹ ṣe. Pẹ̀lú àwọn nǹkan tí ẹ ń ṣe yìí a fẹ́ béèrè nípa orúkọ kọ̀ọ̀kan lára àwọn irinṣẹ́ tẹ̀ ń lò fún àgbẹ̀dẹ yìí. Irú èyí tẹ́ mú dání ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ rẹ̀ fún àwọn èèyàn. Ẹ̀mú ìmúrintì lágbẹ̀dẹ ẹ̀mú lẹ mú dání hùn ẹ ṣe. Hámà. Mátàkà la fi ń dán irin tó fi ń dán. Irinṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí kí ni orúkọ tiẹ̀? Àáké ẹyìn. Àáké tó fi ń kọ ẹyìn látòkè wá sílẹ̀ ẹ ṣe. Ẹ ń fín àwọn kinní ilẹ̀ kan ọ̀gá wa sà. Ẹ jọ kí ni orúkọ kinní tí ẹ ń fín tí yóò fi mú iná jáde? Ẹ̀wìrì. Ẹ jọ ṣe lè bá wa fi ọwọ́ kan ká wo bí iṣẹ́ rẹ̀ ṣe rí. Bí ẹ ṣe ń fẹ́ onímú iná wọ inú ihò tí ẹ fi ń sùn. Ẹ ṣe gan ni ẹ ṣe gan. Ẹ jọ ǹjẹ́ èèwọ̀ kan àbí ìkejì rọ̀ mọ́ iṣẹ́ tí ẹ yàn láàyò tá a mọ̀ sí iṣẹ́ àgbẹ̀dẹ? Alágbẹ̀dẹ ń jẹ irẹ̀. Mo sì gbọ́dọ̀ pa irẹ̀. Ismaila Ògún Adésínà ẹ ṣe. Èèwọ̀ àgbẹ̀dẹ ni pé wọn ò gbọ́dọ̀ jẹ irẹ̀ bẹ́ẹ̀ wọn ò sì gbọ́dọ̀ pa irẹ̀. Èèwọ̀ tí ń bẹ́ẹ̀ tí abẹ́ ilé pátọ̀ jẹ́ ọmọ ìyówù tá à ń lò yọkàn. Ọmọ tẹ́ ń lò ìyówù tá à ń lò. Ọmọ owú. Èyí yóò kàn án tí èèyàn bá ti lè jẹ irẹ̀ yóò kàn án. Ẹ ṣe. Gẹ́gẹ́ bí àwọn ìtàn Yorùbá kọ̀ọ̀kan tí a tún gbọ́ wọ́n ṣe ní àlàyé wípé wọn kì í gbá ilé arọ́. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n máa ń gbá ilé arọ́. Wọ́n máa ń gbá ilé arọ́.
wípé èèwọ̀ àhesọ ọ̀rọ̀ lásán ni. ọmọ gbalẹ àárọ̀ ìdí òun lè ṣe ilé àárọ̀ pé tó pọ̀ gbọ́dọ̀ rẹ lẹ́lẹ̀ àgọ́ rẹ síbẹ̀ wọn ò gbọ́dọ̀ rẹ ní sìbẹ́ǹtì bí iye wọ́n máa ń gbà. láti wà àgọ́ ló fáànù àti lè lo náà nílé àárọ̀ ilé àárọ̀. wọn ò lè lo fáànù wọn ò lè lo ná ṣùgbọ́n wọ́n lè fi ìgbálẹ̀ wọ́n lè fi gbá ẹ ṣe. gẹ́gẹ́ bí ìmọ́tótó ilẹ̀ káàárọ̀ òjíire ẹ ṣe. ìbéèrè tá a tún fẹ́ béèrè nípa ilé àárọ̀ ni wípé wọ́n ní bí òṣìṣẹ́ bá gbé iṣẹ́ fún yín tẹ́ bá wọn rọ ọkọ́ àbí ẹ bá wọn rọ àdá àbí ẹ bá wọn rọ àáké tí wọ́n náà fi ń kọ ẹ̀yìn tí ọ̀gá wa ń bá wa rọ lẹ́ẹ̀kan ni wọ́n sọ wípé èèyàn kì í tẹ́wọ́ gbowó gẹ́gẹ́ bí nínú oríkì alágbẹ̀dẹ wọ́n níran alágbẹ̀dẹ kì í tẹ́wọ́ gbowó ẹ jọ̀ọ́ bá wa tẹ ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. alágbẹ̀dẹ a máa gba owó nítorí ọjà láta fún. ẹyin tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé wọ́n ní wọn ò ní tẹ́wọ́ gbà àfi kí wọ́n ní kàn jù ú lẹ̀ kán máa lọ. ẹ bá fẹ́ bọ̀gùn ni ó fowó sí di. ni ó fowó sí di Ògún. ṣùgbọ́n owó tá a fi sí di Ògún láti da obì. tóbi ó fi yàn. ọ̀nà jà lẹ́yìn fẹ́ rà iye bẹ́ẹ̀ ni o iye bẹ́ẹ̀ ní sọ o. ẹ ṣe ẹ kú ohun látàárọ̀ inú mi dùn púpọ̀ láti wà pẹ̀lú yín ní ìdí iṣẹ́ yìí torí pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí ó fẹ́ràn àṣà àti ṣe òun ni ó wà pẹ̀lú yín inú mi sì dùn pẹ̀lú bí mo ṣe ṣe alábàápàdé yín nídìí iṣẹ́ yìí mo tọrọ lọ́wọ́ Elédùmarè ọba òkè wípé bí ẹ ṣe ń rọrin yìí ara ò ní níyín láṣẹ Elédùmarè irinṣẹ́ Ògún lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ Ògún ò ní dojú ìjà kọ yín lágbára Elédùmarè ní báwọn bá dáyé fọwọ́ tì í láṣẹ Elédùmarè irinṣẹ́ Ògún òun náà ni ẹ̀ ń ṣe Ògún ò ní dojú ìjà kọ yín bẹ́ẹ̀ lògún ò ní fi ẹ̀jẹ̀ yín kò ní fi wẹ̀ láṣẹ Elédùmarè ẹ ṣe. Ìkànnì Akéde Yorùbá TV ló wà pẹ̀lú yín lónìí a sì tún máa ṣe àbẹ̀wò sí yín tá a bá tún ti ń padà bọ̀ ẹ ṣe gan o ẹ bá mi dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí i. ọ̀gbẹ́ni Ògúnníyì Sàràfàdín ọmọ bíbí ìlú Ẹdẹ lágbolé Bára Ẹdẹ mu ní ìlú Ẹdẹ ní àyínlá wà ẹ ṣe orúkọ tí yín lẹ́ẹ̀kan sí i. orúkọ tèmi ni Ismaila Ògún ọmọ Adésínà nílé ọgbọ́n Ògún làákàn ká tó kan Bára Ẹdẹ mu nílùú Ẹdẹ ní àyín ẹ ṣe ẹ ṣe. ẹ kú iṣẹ́ ọ̀gá wa ẹjọ́ bá a dárúkọ tẹ̀yìn náà fún àwọn ará ilé tán wò wá. Muyideen Muritàlá ilé ìbíyè sídì ní ìlú Ẹdẹ ní àyín náà ẹ ṣe Ògún ò ní fi ẹ̀jẹ̀ nìkọ̀ọ̀kan wa wẹ̀ láṣẹ Elédùmarè inú mi dùn pé ẹ gbà mí láàyè ní ìdí iṣẹ́ yín lónìí ẹ ṣe o á tún máa rí yín bá láṣẹ Elédùmarè. kí n fídíò Ògún ojú bíbọ Ògún rèé ṣe lè ṣàlàyé kíkún fún wa lórí ẹ̀. ẹ bá wa ṣàlàyé àìtí ìlọnu ẹ bá wa ṣàlàyé bó ṣe ń bọ Ògún. lákàyọ̀sì mọ̀lẹ̀ bàbá mi bá tó fi dá lọ́wọ́ àdáni mo gbọ́dọ̀ ọlọ́mọ wọ́n jọ hàn án bá ti fẹ́ bọ́ọ̀lù báyìí wọ́n máa ń fowó báyìí. owó. ẹni tó fẹ́ bọ́ọ̀lù báyìí wọ́n fún ẹni tó fẹ́ bá a bọ́ wọ́n sì fún ní owó ìjọba ìfún lọ́wọ́ báyìí wọ́n sì fún ní obì láwọn fún báyìí ló fi dá yóò fi rí àtọ́nà ìbùdó yóò fi bá ti lè yàn báwọn àdúrà tó ti gbà lọ. pé gbogbo ìgbà báyìí ṣé gbogbo ìgbà ni wọ́n máa ń bọ Ògún nílé àárọ̀ náà ni àbí. gbogbo ìgbà ẹ bá ti yọjú sí gbogbo ìgbà ni wọ́n máa bọ níbí. ní àyín níbí. Ògún lákàyè ọ̀sìn mọ́lẹ̀. Ògún onírè ọba mi Ògún wọ́n pa mí mọ́jẹ̀ríjà rẹ tọmọtọmọ mi. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé.
ṣe máa ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ fi máa bọ́ tó bá ti wá bọ́ báyìí ẹ̀ ṣe pé kí ni obì pé bá dé ẹ̀ ń bọ̀ wá ni á fi pé kẹ́ ẹ lóbì lọ á fi ìrì a tún ṣe àbẹ̀wò sí yín mo ṣe àdéhùn yún pé ìkànnì yìí yóò tún ṣe àbẹ̀wò sí yín lẹ́ẹ̀kan sí i a sì fún yín lọ́jọ́ tí a bá padà wá tá a tún fi lè tẹ́ pẹpẹ ètò lórí rẹ̀ ẹ ṣe gan ni inú wa dùn láti wà pẹ̀lú yín lónìí títí dàkókò. ìjọ́sìn máa fi bọ́ ẹ̀wà ẹmu epo iyọ̀ wọ́n fi bọ̀ náà ìwọ́dẹ kó tó bá kó tó bẹ́ẹ̀ ló wá fi ṣe o ní ó fi ṣe o ní máa gba díẹ̀ ní máa gbẹran wọ́n ò dẹ kó tó bẹ́ẹ̀ ló fi ṣe o ọ̀hún láàyè ìjọba wa ló fi bọ́ ló fi bọ́. ẹ ṣe a tún máa kàn sí ó dàbọ̀ fún táyé àkókò yìí ná.